ọ̀rọ̀ àgbàre o ẹni bá létí kò gbọ́. ṣáájú ohun gbogbo mo kí gbogbo ẹ̀ lólùfẹ́ mi pátákó gbòdò fáàbàdà ìbànújẹ́ onífẹ̀dẹ̀dẹ̀ tèmi àti yín ṣèbùgbé láṣẹ ọlọ́run ọba nílùú Apápáníká. Akíkanjú ọdẹ kan bẹ́ẹ̀ tán pè lọ́dẹ́gbèmí. Kódà àwọn ọdẹ ẹgbẹ́ rẹ̀ yòókù wọ́n á máa bẹ́rí fún, wọ́n á máa ṣe ṣàdánkátà fún, torí wọ́n mọ̀ wípé ká mú tẹ̀gàn bọ́ ká tún yọ tẹ̀gàn kú. Ọkùnrin bí ọdẹ́gbèmí ṣọ̀wọ́n nínú ìlú Apápáníká. Kódà ọba àlùgẹ́dà mọ̀ yàtọ̀. Ó wá dọjọ́ kan ọjọ́ kan bẹ́ẹ̀ lọ́dẹ́gbèmí ṣe bí ìṣe rẹ̀ ọwọ́ náà kú lọ. Lérò ń gbà pé kó lọ pẹran gẹ́gẹ́ bí ìṣe. Ǹjẹ́ ẹran kan bẹ tọ́dẹ́gbèmí ò lè pa bí níbi tó lágbára dé. Lóru ọ̀gànjọ́ bọ́dẹ́gbèmí ṣe wà nù ń bò yìí. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi ẹran ní sọ sínú òṣù àtàmọ́sọ ẹran sí. Gẹ́gẹ́ bí ọkùnrin ẹ mọ̀ pé a máa rẹ̀ yàn gbà míì. Bẹ́ẹ̀ lọ́dẹ́gbèmí bá ní kó rọra fẹ̀yìntì kì kan ló ní kó ń rẹjú. Bọ́dẹ́gbèmí ṣe ń rẹjú yìí gan-an kì í pẹ́ rárá. Lọ́ba gbọ́ tí gbólóhùn kan fọ̀n láti inú igbó jìgìjìgì. Ẹ pé kí ni gbólóhùn wí? Ó ní ẹnu mi ló sún mi débí. Ẹnu mi ló sún mi débí. Olúbọ̀bọ̀ tí rí bọ̀ àwo ẹnu mi ló sún mi débí. Gbólóhùn yìí lọ́dẹ́gbèmí gbọ́ láti ojú ọ̀run lọ́wọ́ àtàyè. Kí n mọ́ tàn yín, lọ́dẹ́gbèmí bá dìde fúyà gẹ́gẹ́ bí akọni. Bẹ́ẹ̀ ni lọ́ra ń gbẹ́sẹ̀ lẹ́lẹ́yọ̀ sọ́kà ní gbìyànjú àti tọpinpin ibi tí gbólóhùn ti ń wá lọ. Ní kété tọ́dẹ́gbèmí ó débi tí gbólóhùn ti ń wá. Wùyà tí ó yẹgbú sọ̀tún yẹgbú sósì. Eegun agbárí kan ló bá ń bẹ̀, èèyàn lábẹ́ kíkan. Kàyéfì ńlá. Ọdẹ́gbèmí wá wò pé ìjó ṣeé ṣe kó jẹ́ pé eegun agbárí yìí ní sọ gbólóhùn tó jí òun látòjú òun gbà tó òun rẹjú rí. Kámọ̀rì kò jẹ́ jóun. Kété tọ́dẹ́gbèmí ní kóun gbìyànjú àti yẹ́yìn padà kó máa lọ ló bá tún gbọ́ tí gbogbo yìí tún sọ pé ẹnu mi ló sún mi débí. Ẹnu mi ló sún mi débí. Olúbọ̀bọ̀ tí rí bọ̀ àwo ẹnu mi ló sún mi débí. Gẹ́gẹ́ bí akọni ló bá bẹ̀rẹ̀ ló gbé egungun agbárí yìí sókè. Ọdẹ́gbèmí ní ẹgbọ́ kàyéfì lélẹ́yìí. Wọ́n gbìyànjú àti gbé egungun agbárí yìí dénú ìlú Apápáníká. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn gbọ́dọ̀ máa tó ṣẹlẹ̀. Ọdẹ́gbèmí bá gbé egungun agbárí ó di yán nínú igbó ìlú ọ̀gànjọ́. Nígbà tí ó fi délùú Apápáníká lẹ́nu ìloro ilẹ̀ tí rọra mọ́ díẹ̀ èmi ti yín tòótọ́. Kàkà kọ́dẹ́gbèmí máa lọ nú ẹ̀dẹ̀dẹ̀ rẹ̀. Ààfin ọba ló gbà lọ tààrà sòsé ẹ̀. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ẹ kábíyèsí jáde nínú ìyẹ̀wò. Ọdẹ́gbèmí ẹ̀mí alódé. Àìrí wọn lòdì ọ̀sán sí òsì ó sàárọ̀. Ọdẹ́gbèmí bá tẹnu bọ̀rọ̀. Ó ní àfiyèsí o. Òyìká ọ̀tún, òyìká òsì o. Ṣé ẹ rí egungun agbárí tẹ̀ ń wò lọ́wọ́ mi yìí? Kò sí tí ò lè rí. Kódà ó lè rọ́jọ́ iwájú. Kódà tó lè ṣẹlẹ̀ sí yín lọ́la báyìí ó lè sọ yàjóyàjó. Gbólóhùn yìí yọ bàálù lẹ́nu. Ó sọ bàálù kàyéfì. Ọ̀dọ̀ lójú Ọdẹ́gbèmí ó ní bẹ́ẹ̀ ni ọdọ̀ lójú. Ọ̀dà kò burú kò bàjẹ́. Agogo ìlú èèyàn akéde ìlú gbé agogo kọ́ lọ kéde fún gbogbo ìlú Apápáníká pètò. Ọba ìlú fẹ́ rí yín o ní yàjóyàjó lòórọ̀ ìgbọ̀n ní. Làlágogo bá bọ́ nù ní òde gbàngàn. Ọba ìlú ní kí gbogbo wa péjú o. Wọ́n wíire àbí wọn ò wíire. Gbogbo ìlú yàn wọn ló wíire. Àtó ṣẹ́jú pẹ́
ìlú ti pé, ìjòyè ti pé, ọmọdé ìlú ọkùnrin obìnrin gbogbo wọn ti péjú. Bẹ́ẹ̀ kábíyèsí bá nítò àpò Olúmọmọ, bẹ́ẹ̀ gbogbo ìlú dáhùn kábíyèsí èmi Alódé. Ìròyìn ńlá kan ni mo fẹ́ kí Ọ̀dẹ́gbèmí sọ fún yín, ó ṣojú gbogbo wa pátá. Ǹjẹ́ Ọ̀dẹ́gbèmí ọ̀wá tún sọ̀rọ̀? Bẹ́ẹ̀ lọ̀dẹ́gbèmí ní egungun tí ń bẹ lọ́wọ́ mi yìí tó jégun agbárí, kò sí tí ò lè rí, ó lè rọjọ́ iwájú. Kábíyèsí nítò ọlọ́bẹ ẹ̀lú, ọ̀yá bá egungun yìí sọ̀rọ̀ kágbọ́n tó fẹ́ wí. Ní kété tọ́lọ́bẹ ẹ̀lú súnmọ́ egungun, èmi ti yín tòótọ́. Bọ́lọ́bẹ ẹ̀lú ṣe sọ̀rọ̀, ìbéèrè àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ bí egungun náà ni pé, gbọ́ egungun agbárí o, eléwo ló pa ó gan. Kàyéfì rèé, egungun ọ̀fọ̀n. Ọ̀rọ̀ ìgàn ba Ọ̀dẹ́gbèmí lẹ́rù pé èmi Alódé, egungun ìmọ̀mọ̀ dójú tì mí. Kábíyèsí tún sọ fún ọlọ́bẹ ìlú pé tún egungun bí léèrè dáadáa. Ọ̀dẹ́gbèmí ní èso ọkùnrin tú ẹ̀ kan. Ọlọ́bẹ ìlú tún bí egungun. Egungun, àní là ń pa ọ́, òbí lákòókò, òbí lẹ́ẹ̀kejì, òbí lẹ́ẹ̀kẹta, egungun yóò rò tó. Ìgbà yẹn gan-an ni wá ní jẹ̀nìjẹ̀nì ti wá bu Ọ̀dẹ́gbèmí ìwà lè yí. Irú ojú tí wo leléyìí? Bẹ́ẹ̀ lọ̀dẹ́gbèmí sáré kàbàkàbà ó lọ bí egungun agbárí yìí. Ó bẹ̀rẹ̀ sí ní fọwọ́ yẹ tọ̀tún yẹ sósì pé egungun yìí ọ̀wá fọ̀n mọ́ dojú tì mí, ṣe bí wọ́n lọ fọ̀n nù gbólóhùn èdè. Egungun yìí ò rò tó o. Inú bá bí ọba àlù. Irú rádaràda wo lèyí? Àìfinipéní, àìfihànpéyàn tí márùkù sẹ́bà tẹ́wọ̀lú. Sẹ́mi wá jọba tú ẹ lójú gbogbo yín tẹ́wà máa fi ṣeré àbí tàfàlà. Ọlọ́bẹ, ẹ mú Ọ̀dẹ́gbèmí ní gbàgede náà ní lóòrọ̀ yìí, ẹ bẹ́ orí ẹ̀ sọ̀kalẹ̀. Bí ọlọ́bẹ ṣe mú Ọ̀dẹ́gbèmí ló bá sórí Ọ̀dẹ́gbèmí sọ̀kalẹ̀ wá. Bẹ́ẹ̀ níyàwó àtọmọ Ọ̀dẹ́gbèmí àtàrà àlù bá bú ẹkún. Kò sẹ́ni tó lè yí àṣẹ ọba àlù padà, tá ń tó bẹ́ẹ̀. Bíbẹ́ tí ọlọ́bẹ bẹ́ orí Ọ̀dẹ́gbèmí sọ̀kalẹ̀ gbirigidi torí Ọ̀dẹ́gbèmí bọ́lẹ̀, bẹ́ẹ̀ níyí gbirigidi gbirigidi gbirigidi. Dídúró torí Ọ̀dẹ́gbèmí ó dùn wá déédéé egungun agbárí tó gbé wá láti inú igbó lóòrù mọ́júmọ́ àárọ̀ yìí ló ṣe. Èmi ti yín tòótọ́, ìkórìtà ìgan wà ní kàyéfì tí wàá ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ gan? Bórí Ọ̀dẹ́gbèmí ṣe dúró níwájú egungun yìí, bẹ́ẹ̀ lẹ́gungun bá fọ̀hún. Ó ní Ọ̀dẹ́gbèmí, 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 ẹnu rẹ ó ti sún wọn náà débí, olúbọ̀bọ̀ ti rí bọ̀. Àwọ̀ ẹnu Ọ̀dẹ́gbèmí, ẹnu rẹ ó ti sún wọn náà débí. Ẹ̀kọ́ wo mo fẹ́ kí gbogbo ẹ̀ lólùfẹ́ mi kọ́ nù tọ̀rà pẹ́ tí mo sọ yìí ni pé ẹ̀já mọ̀ bẹ́ẹ̀ dà sí ipò ẹnu rẹ̀ jánu. Bẹ́ẹ̀ ni mo lè wí, mo lè sọ, ẹ fi mí lẹ̀, kò sí tí ó ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá láyé wọn ti polúmọkùsù látara pé wọ́n kàgbò gbòòrò. Mélòó lọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti fẹnu túlé rẹ̀. Mélòó lọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ti fẹnu balẹ̀ àyà rẹ̀ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá mi ló ti fẹnu fi yí ọmọ ọlọ́mọ balẹ̀ tí irú ọmọ ò sì lè gbérí mọ́ láyé. Ìmọ̀ràn mi fún gbogbo yín ni pé ẹ máa kẹ́nu yín ìjànù kẹsẹ̀ yín déédéé síbí o. Torí ẹnu tẹ̀ ń wò yìí ó lè lání, bẹ́ẹ̀ ló sì lè pani. Láṣẹ Olódùmarè, ẹnu mi, ẹnu rẹ, àtiwọ náà, ẹnu wa ò ní pa wá láṣẹ Olódùmarè. Ẹ sàmì àwítìwítì. Babákilẹ̀ ló kọ tèmi, àgbà yìí pawọ́pọ̀ wọn pẹ̀lú ọ̀rọ̀ àgbà. Òun ọ̀rọ̀ tí ń káwọn ìka níyàn lọ́wọ́ kò bí àkàndùn. Wọ́n tún máa rí yín lọ́jọ́ mẹ́jọ. Ire gbàgbà.